Kọ́lọ́run ṣàánú èèyàn. Ati Je Omo Okunrin easy o. Bí èèyàn bá wá lówó tán, àwọn kan wá níyàn ní ìgbéraga. Gàrí mò ń bù sómi yìí pẹ̀lú omi tútù. Ayé ò rí mi ń sìn yàn. Ọlọ́run tẹ ẹ gbé kọ́ọ̀lù tèmi náà. Ṣé kèmi náà bá wọn lálàyé? Màá dúpẹ́ tèmi o. Ẹlòmíì gan rí gàrí mu, jẹ́yà máa mú nǹkan mi. Àmọ́ kí ni yóò dàbí òní ṣúgà? Kò dàbí ara. Màá manage rẹ̀ bẹ́ẹ̀. Kọ́lọ́run ṣàánú èèyàn. Kọ́lọ́run kó tẹ lọ gbé kọ́ mi lásán. Kó tẹ lọ fún mi ní bíi 500 million. Kí n ní 500 million kí wá dẹni tó ní mọ́tò. Kí n ní mọ́tò kí n kọ́lé láyé mi. Màá fojú wọn rí Ìkòròdú o. Wọ́n fi mí pagàn. Gbogbo ọmọ túmọ̀ já yẹn. Wọ́n fi mí pagàn. Tí bá dọ̀bálẹ̀ báyìí, ọgbọ́n kan máa páàkì mọ́tò. Ó ga o. Ibi ta tó ti ṣe kékeré. Ta ṣe kékeré ní gáréjì tá bá débẹ̀. Wọ́n pàdé mi gbogbo wọn lọ́tí ní mọ́tò. Gbogbo wọn kàn ń gara ni. Ọlọ́run ó ti ṣàánú èmi náà lọ́wọ́. Jẹ́ n rí gbà tèmi náà lò. Gàrí yìí òun mi Ọlọ́run. Bá ń sọ gàrí yìí bá ń sọ di tọ́kí mọ́ mi lọ́wọ́ Ọlọ́run. Ìjọ ògbọ́n nìyàn fẹ́ kúrò ní ògbélé báyìí. Ga o. Oṣù náà ló ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí sí. Oṣù 5 tọ́dún yìí máa fi parí. Láti January, July látúwà Ọlọ́run. Gbé kọ́ọ̀lù tèmi náà. Ilé ìfẹ́ sú mi báyìí o. Sú mi kò tẹ́ mi lọ́rùn Ọlọ́run. Tẹ́ mi lọ́rùn. Gàrí. Ó ga o. Gàrí láàárọ̀ kùtùkùtù. Kò sí ṣúgà. Kò sẹ́ja. Ìyẹ́ ẹ̀pà. Ààrí fi mú. Ọlọ́run. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ tèmi o. Màá máa dúpẹ́ náà ni. Ìyá dúpẹ́ tó yẹ Ọlọ́run ó fi ṣòro fẹ́yàn náà ni. Ọ̀sẹ̀ lómi gan rí gàrí yìí mu. Jẹ́yìn amú mi gàrí. Olúwa. Ó mú gàrí.